kábíyèsí olódùmarè, ọlọ́run mi, ọba tó ń fọba jẹ, ọba tó ń rọba lóyè tí ò sẹ́ni tó lè yẹ lọ́wọ́ wò, ọba lánàá, ọba lónìí, ọba títí ayérayé àìnípẹ̀kun, ọba tó ní kí bẹbẹ ó mọ bẹ tí bẹbẹ sì ń bẹ, ọlọ́run tó lè sọ pé kí bẹbẹ ó mọ bẹ mọ́ tí ò sì ní bẹ mọ́ tí ò sì sẹ́ni tó lè yẹ bàbá lọ́wọ́ wò, ọba tó ń pani tó ń jí ni tí ò sẹ́ni tó lè bí léèrè pé olódùmarè bó ló ṣe ṣe léyìí báyìí. Ìbàrẹ̀ o olódùmarè, ọba tẹ́ kárí ayé, ọlọ́run tó pàǹtẹ̀tẹ̀ sánmọ̀ tí ò jábọ́, síbọn ló fìdí ayé sọlẹ̀ sórí omi tí ò lè yí láéláé, ọlọ́run tó ń pani lálẹ́ tó tún jí ni símọ́lẹ̀ àlàyé ìbílẹ̀ bá ti mọ́. Mo ṣe bá kábíyèsí olódùmarè. Gbogbo ẹ̀yin tí ń gbọ́ mi lónìí nínú ilé yìí, níbikíbi tẹ́ ẹ bá wà tẹ́ ẹ bá ti ń gbọ́ mi, mo kí yín ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. N ò mọ àsìkò tí ẹ wà níbi tẹ́ ẹ wà tẹ́ ẹ ti ń gbọ́ mi àbí tẹ́ ẹ ti ń wò mí báyìí. Mo kí yín ó, ṣe mọ̀ pé ẹni tó bá kọ̀ tí ò kí ni kulé, onítọ̀hún gan fúnra rẹ̀ ó ti pàdánù káàbọ̀. Mo kí gbogbo ẹ̀yin tí ń gbọ́ mi. Mo kí yín ó, mo ṣèbá gbogbo yín. Ìbà Ọyúnnú, ìbà Bílékọ, ìbà baálé ilé yìí, gbogbo ìbà yín pátápátá ni mo ṣe. Gbogbo ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi lọ́tùn lósì níwájú lẹ́yìn, mo ṣèbá gbogbo yín. Mo ṣèbá yín nílẹ̀ Yorùbá kóòtù òjíire, mo ṣèbá yín ní orílẹ̀-èdè Nàìjíríà àti jákèjádò gbogbo àgbáyé. Gbogbo ọmọ Yorùbá lápapọ̀ mo ṣèbá yín, torí ètò mi tòní orí ọ̀rọ̀ ọmọ Yorùbá ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí, pàápàá jùlọ tí ń ṣẹlẹ̀ nílùú Ìlọrin. Mojúbà everybody, mojúbà gbogbo àwọn tó jù mí lọ, mojúbà gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀, àwọn ọ̀gá tó ti ń sọ káwa ó tó sọ, àwọn tá a jọ ń kọ̀wọ̀ sọ lásìkò yìí, àwọn tí ó tún sọ nígbà tí àwa bá lọ, torí ìgbà kan ń lọ ìgbà kan ń bọ̀ ni, ìgbà ọ̀tọ̀ lọ bí òréré. Ṣe mọ̀ pé ilé ayé tá a wà yìí àfọwọ́bà fi sílẹ̀ ni. Kò sẹ́ni tí ò ní kú nílé ayé tá a wà, kò sẹ́ni tó kó bàbá rẹ̀ ò ní dìgbòrò. Gbogbo wa tá a wáyé yìí láti dágbádá kú. Ayé lọ́jà, ọ̀run nílé gbogbo wa. Ṣe mọ̀ pé kó wa náà ni ó padà relé tá a lọ jíyìn gbogbo ohun tá a bá gbélé ayé ṣe f'Olódùmarè. Gbogbo ẹ̀yin ẹlẹ́sìn onígbàgbọ́, mo kí yín. Ẹ kú bélédù àti pé orí, ẹ sì kú àsìkò yìí, ẹ sì kú ìrètí dídé Jésù Kristi Olúwa wa. Ẹ̀yin Mùsùlùmí òdodo, mo kí ẹ̀yin náà. Láṣẹ Èdùmàrè, bí gbogbo wa bá ti tó àsìkò tó yẹ ká lọ lé àlùjánnà tó dá Elédùmarè ó fi takò wa lọ́rẹ. Mo kí gbogbo ẹ̀yin Mùsùlùmí òdodo, ẹ̀yin àfáà, mo kí yín o. Ẹ kú bélédù àti pé orí, ẹ sì kú àsìkò yìí lórílẹ̀-èdè Nàìjíríà. Gbogbo ẹ̀yin ẹlẹ́sìn àbáláyé, ẹ̀yin ẹlẹ́sìn bàbá wa, ẹ̀sìn tó ti wà tipẹ́tipẹ́, mo kí yín o. Ẹ̀yin náà ẹ kú kalẹ̀. Láṣẹ Èdùmàrè, bẹ́ẹ̀ bá ti ń lù báyìí ó sì máa dún ni. Elédùmarè ó túbọ̀ máa gbà fún yín síwájú àti síwájú ni. Mo kí gbogbo yín. Èmi ò fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Talolohun tẹ́lẹ̀, àmọ́ ohun tí mo rí mọ́júmọ́ àárọ̀ yìí ló mú mi jáde wáta láti wá sọ. Gbogbo wa, ẹ jẹ́ tí a yá yín ní nǹkan kan. Ṣé ẹ mọ̀ pé nǹkan kan ló pa gbogbo kó wá wa pọ̀? Àtẹlẹ́sìn ìgbàgbọ́, àtẹlẹ́sìn Mùsùlùmí, àtẹlẹ́sìn àbáláyé, nǹkan kan ni ó gbẹ̀yìn gbogbo wa o, tí ó sì kárí ikú ni. Ilé ayé tá a wà yìí, owó ò lè kárí, ọkọ̀ ò lè kárí, ilé kíkọ́ kò lè kárí, ọmọ bíbí gan kò lè kárí, àmọ́ nǹkan kan ni ó kárí gbogbo wa. Ikú ni ó gbẹ̀yìn ẹ̀dá nílé ayé. Kò sẹ́ni tí ò ní kú, kò sí béèyàn ṣe lè lágbára tó nílé ayé. Kódà kò sí béèyàn ṣe sọ pé òun ń sin lọ́run tó, kò sí béèyàn ṣe lè sọ pé òun lóògùn kà tó, kò sí béèyàn ṣe lè sọ pé òun lágbára tó, òun lókìkí tó. Nílé ayé tá a wà yìí, ikú náà ni ó gbẹ̀yìn ẹ̀dá. Ní Yorùbá fi máa ń sọ pé ẹsẹ̀ mẹ́fà péré nílé ayé. Bí wọ́n bá ti wọn ẹsẹ̀ mẹ́fà fún sílẹ̀ tí wọ́n gbẹ́ tí wọ́n rè bọlẹ̀, ó ti tán náà nù ni. Àmọ́ ṣe mọ̀ pé nígbà tó bá tán ó tán fún nílé ayé nu. Ìgbà náà ni ìrìn àjò onítọ̀hún ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ìjọba ọ̀run, sí àlùjánnà,
yóò wá ku òun yóò kúkú sí ọwọ́ ẹ̀ nínú sàréè tó bá wà. tó gbogbo yín mo kí yín o, ẹ dákun ẹ wá nǹkan fìdílé. èmi ọmọ yín àyànfẹ́ yín olólùfẹ́ yín náà ni àdìtú ọ̀rọ̀ onímọ̀dékà àbí ìbọ̀fẹ́nu ọkàn sọlẹ̀ sórí ìkànnì àdìtú ọ̀rọ̀ TV. ẹ̀yin àfáà, ẹ̀yin pásítọ̀, ẹ̀yin ẹlẹ́sìn àbáláyé, gbogbo yín ẹ dákun ẹ súnmọ́ mi ní àyín, ẹ sì agbọ́rọ̀ kékeré tèmi ọmọ yín tí mo fẹ́ bá yín sọ. ṣé ẹ mọ̀ pé ọmọ a máa bá bàbá sọ̀rọ̀, ọmọ a máa bá ìyá sọ̀rọ̀, ọmọ a sì máa bẹ́gbọ́n sọ̀rọ̀, ọmọ a sì tún máa bá àbúrò sọ̀rọ̀. ẹ wò mí gẹ́gẹ́ bí ọmọdé, ẹ dákun gbogbo ọ̀rọ̀ tí mo bá sọ lónìí, tá a bá ríbi tó jẹ́ pé mo ti sọ̀rọ̀ tó dàbí ọ̀rọ̀ ọmọdé, ẹ dákun ẹ wo t'Olódùmarè máa ń lá, ẹ wo t'Olódùmarè máa ń lá. iṣẹ́ t'Olódùmarè gbéràn mi náà ni mò ń ṣe yìí, bó tiẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ìṣòro la dojúkọ tá a bá pàdé, ṣùgbọ́n ṣe mọ̀ pé Elédùà kì í ràn yàn níṣẹ́ kọ́ mọ́ fàyàtì. ọ̀rọ̀ mọ níṣẹ́ fàyàtì l'Elédùmarè. tó ọ̀rọ̀ Talolohun ni mo kọ́kọ́ fẹ́ sọ. ẹ dákun gbogbo ẹ̀yin àfáà lọ́rin, tó bá jẹ́ pé wọn ò rí àrísà mùsùlùmí, àbí wọn ò gbé láàrin mùsùlùmí, àbí wọn ò bá mùsùlùmí dà nǹkan pọ̀ rí ni, wọ́n sọ pé mùsùlùmí èmi náà ní ẹ̀sìn alákatakítí ni. mùsùlùmí èyí ṣẹ̀sìn burúkú o, wọn ò rí ẹ̀sìn mùsùlùmí gẹ́gẹ́ bí ẹ̀sìn burúkú. ṣé ẹ rí ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta tó wà, ẹ̀sìn pọ̀ o, ẹ̀sìn oríṣiríṣi ẹ̀sìn ní ń bẹ lórílẹ̀‐èdè àgbáyé, pàápàá ní Nàìjíríà. ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta tá a mọ̀ dáadáa tó wà, ẹ̀sìn onígbàgbọ́ Christiani, ẹ̀sìn mùsùlùmí àti ẹ̀sìn àbáláyé tá à ń wí yìí, ìkan náà ni o. ṣé ẹ mọ̀ pé gbogbo wa Ọlọ́run nìkan náà là ń pè, Ọlọ́run náà là ń pariwo. bó ní fábájí làárọ̀ wọn á lọ kífá wọn á fi rùyọ̀ pẹ̀lẹ́ wọn pé Olódùmarè mo jí láàárọ̀ yìí o, ní tí wọn ó jẹ ìwọ Olódùmarè ní kó o ṣe o, nǹkan bámbámbám Olódùmarè náà ni wọ́n ń pè. ẹlẹ́sìn mùsùlùmí Olódùmarè ni wọ́n ń pè. Ọlọ́run kan yìí náà ní, ṣé ẹ mọ̀ pé lẹ́yìn Ọlọ́run kò tún sọ́lé ẹlòmíì àfọlọ́run náà ni. ẹlẹ́sìn ìgbàgbọ́ ṣé ẹ mọ̀ pé Ọlọ́run náà ni, Ọlọ́run náà ni Ọlọ́run ó máa jẹ́. gbogbo ẹ̀yin tí ń gbọ́ mi lónìí, láṣẹ Èdùmàrè, nígbà tó ní kálukú wa ó bá parí eré ìje tá à ń sá yìí, àmọ́ ní í ṣe lásán, àní wálé ayé lásán, àní wálé ayé. ọ̀rọ̀ wa ò ní dàbí ejò tó kọjá lórí àpáta tí wọn ò rí footstep ẹ̀, tí wọn ò rí pa rẹ̀ rárá. Elédùmarè ò ní ṣe wá bẹ́ẹ̀, àní ṣe lásán o. ẹ̀yin mùsùlùmí, mo gbé dáadáa pẹ̀lú mùsùlùmí, pàápàá bẹ́ẹ̀ bá lọ sílùú Ẹdẹ tẹ bèrè agboolé kan tí wọ́n ń pè ní agboolé ìmọ̀le. kò sí kírísítẹ̀nì kankan nínú agboolé yìí, kò sí kiriyó kankan kírísítẹ̀nì nínú agboolé yìí, torí nílùú yìí olóko tí wọ́n ń pe kírísítẹ̀nì nígbà táwa gbé bẹ̀ lọ́hùn. kírísítẹ̀nì ò pọ̀ nínú ìlú yìí, àmọ́ àárín wọn lèmi gbé tí mo ti parí secondary school mi nílùú Ẹdẹ. ilé ìmọ̀le wọ́n jinlẹ̀ gan nínú ẹ̀sìn mùsùlùmí. bí wọ́n sì jinlẹ̀ tó yìí, wọn ò fọwọ́ rọ́ kírísítẹ́nì sẹ́yìn, wọn ò sọ pé kírísítẹ́nì ní lágbájá, kírísítẹ́nì ní tàmẹ̀dò. ṣé ẹ mọ̀ pé ẹni bá jẹ́ bí ológun, bí àwọn sójà wa, tẹ́ ẹ bá wo ẹni tó bá jẹ́ sójà tí ń sakọ, tí ń fọ́n tá, tó mú lágbájá tó gbá etí ẹ̀, tó mú tàmẹ̀dò tó gbá etí ẹ̀ nígboro, tí ń ṣe bùlàbùlà, ẹ dákun ẹ bá ń wò ó, kò ní ráǹkì kankan, private sójà ni. ṣùgbọ́n ẹni tó bá jẹ́ pé ó ti fojú wi oríṣiríṣi iná sójà, tán ti dírìlì ẹ̀, tó ti rí oríṣiríṣi òkun, tó ti rí oríṣiríṣi ọ̀sà lẹ́nu iṣẹ́ tí ń ṣe, tàbí tó ní ráǹkì gidi lápá, ẹ dákun kò ní ṣe bùlàbùlà. irú wọn gan tún máa ń ṣàánú èèyàn ni. bí irú wọn bá ń lọ títì, bí wọ́n bá rẹ́ni tó fẹ́ jìn sí kòtò, wọn ó ràn lọ́wọ́ ni, kì í ṣe pé wọn ó tún fìyà jẹ. ẹlẹ́nu ọjọ́ mẹ́ta yìí la rí ọlọ́pàá kan tó rí arábìnrin kan tí mọ́tò rẹ̀ bàjẹ́ sọ́nà. wọ́n dúró, wọ́n sì bá ṣe. àwọn ọlọ́pàá yìí wọ́n ti mọ nǹkan tí ń jẹ́ Nigerian police. wọ́n ti lọ oríṣiríṣi course, oríṣiríṣi training, oríṣiríṣi courses ni wọ́n ti lọ lábẹ́ police. irú àwọn eléyìí ẹ rí i pé tí wọ́n ṣe ó bójú mu. àwọn eléyìí ṣe private ọlọ́pàá, wọ́n ti ń ṣiṣẹ́ yìí ti pẹ́.
wọ́n sì ń ṣe dáadáa ni. Elédùmarè ó túbọ̀ máa fún gbogbo wọn ṣe. tó ẹ̀yin mùsùlùmí, ẹ̀yin àáfàá lọrin, mo lè sọ pé mo lè fọwọ́ ẹ̀ sọ̀yà pé ẹ̀yin gan mọ̀ pé ọmọ Yorùbá ni yín. Ṣe Haúsá, ṣe Ìgbò, ọmọ Yorùbá ni yín. Ẹni tí ẹ gbé Talolohun tó wà nínú àhámọ́ nítorí pé ó sọ̀rọ̀ sí ànábì Muhammad sallallahu alaihi wasallam. Ṣé ẹ mọ̀ pé mùsùlùmí ni? Mùsùlùmí ni ìyá tó bí lọ́mọ, mùsùlùmí ni bàbá tó bí lọ́mọ. Àmọ́ ó decide fúnra rẹ̀ pé òun ò ṣe mùsùlùmí mọ́, tóun fẹ́ ṣe nìyí. Nínú ọ̀rọ̀ kan tó sọ sí social media mo rí, Talolohun sọ pé ẹ̀yin mùsùlùmí, ẹ̀yin àáfàá, ẹ má bínú pé òun jó Kùránì. Ìdí tóun fi jó ní, ó tún wá sọ pé òun gan fúnra ra òun tún rí ẹnìkan tó jó bíbélì, ó jó Kùránì, ó sì jó ọpọ́n Ifá tí ó sì ṣe ń tó ṣẹlẹ̀. Ó ní tọmọkùnrin yìí mú jáde ń bẹ. Ṣé ẹ mọ̀ pé ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta tá à ń perí yìí, bó tiẹ̀ jẹ́ pé ẹ̀sìn nílẹ̀ Nàìjíríà ni o, ní Nàìjíríà ẹ̀sìn àbáláyé gangan ló ti wà. Ó gangan lẹ̀sìn wa lórílẹ̀‐èdè Nàìjíríà tẹ́lẹ̀, kó tó di pé àwọn òyìnbó mú Christiani wọlé, kó tó di pé àwọn lárúbáwá wọn mú ti ẹ̀sìn mùsùlùmí wọlé. Ẹ̀sìn wa gangan lẹ̀sìn àbáláyé. Bẹ́ẹ̀ ni, nígbà tí wọ́n sì mú wọlé tán, ṣé ẹ mọ̀ bá ti fóníkálukú lórí ọ̀fẹ́ láti yàn, yálà apá ọ̀tún ni àpapá òsì, ibi tó bá wo oníkálukú ni ẹnìkan mẹ́nìkan sí. Oníkálukú ni ó wo ẹ̀sìn tóun lè ṣe tó lè gbé òun dọ́run. Oníkálukú ni ó wo ẹ̀sìn tó lè ṣe tó jẹ́ pé gbogbo eré ìje onílé ayé òun ò fi ní sá lásán. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan onígbàgbọ́ lèmi, ẹlẹ́sìn Christiani ni mí. Elédùmarè ló sì rán mi níṣẹ́ tí mò ń ṣe yìí. Oríṣiríṣi ọ̀nà l'Elédùmarè máa ń gbà rán oníkálukú níṣẹ́ o. Oríṣiríṣi ọ̀nà l'Elédùmarè sì ń gbà bóníkálukú sọ̀rọ̀. Ẹlòmíì látojú àlá, ẹlòmíì látojú ọ̀run, ẹlòmíì wọ́n ó kọ sí ni, yóò gbóhùn náà. Oríṣiríṣi ọ̀nà ni láṣẹ Èdùmàrè. Gbogbo ẹ̀yin àáfàá, ẹ̀yin pásítọ̀ wa, gbogbo ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ yìí, tẹ́ ń ṣe tinútinú, Elédùmarè yóò máa fún yín ṣe láṣẹ Èdùmàrè. Olódùmarè ò ní padà lẹ́yìn yín o. Olódùmarè ò ní bínú sí wa, torí ẹni tó Olódùmarè bá ti bínú sí, ó ti tán fónítọ̀, kò ní tán fún wa láṣẹ Èdùmàrè. Ẹ̀yin àáfàá tẹ́ wà ní ìcháàjì kéèsì Talolohun, a wò a rí pé ìyá Talolohun ó tún wá bẹ̀ yín, tó jára yín. Ẹ̀yin lẹ̀ ń jẹ́ kí wọ́n máa sọ̀rọ̀ sí mùsùlùmí. Èmi ò rò pé ànábì Muhammad sallallahu alaihi wasallam, mo rò pé ó kọ yín bẹ́ẹ̀. Ẹ dákun, ẹ̀yin àgbà níyìn o, ọmọdé lèmi o. Mo rò pé ànábì Muhammad, mo rò pé ó kọ yín bẹ́ẹ̀ pé ẹ máa ṣe jàgídíjàgan ni, torí jàgídíjàgan lèmi wò pé èèyàn lè pe léyìí sí. Àmọ́ lójú tí yín ẹ̀yin jà fún ànábì Muhammad ni pé wọ́n sun Kùránù, wọ́n sì sọ ọ̀rọ̀ ṣàkàṣàkà sí ànábì Muhammad. Ẹ jẹ́ k'Ọlọ́run ó dájọ́, ẹ má jà ṣe ìdájọ́ lọ́wọ́ ara wa. Elédùmarè ní ó wò, ẹ̀yin kọ́ lẹ́ dájọ́ fún Elédùmarè. Elédùmarè ní ó wò pé ní tí lágbájá ṣe kò tọ̀nà, ibi tó tọ́ sí ọ nìyí. Ẹ jẹ́ á fi ìdájọ́ lẹ̀ fún Olódùmarè. Ẹ má sọ ẹ̀sìn mùsùlùmí, ẹ dákun, ẹ má sọ lẹ́nu. Èmi dàgbà sáàrin mùsùlùmí ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tèmi sì ń bá ṣe mùsùlùmí pọ̀ nínú wọn. Mo sì rìn mọ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí dáadáa. Ọ̀gá mi Oríyọmí Hamzat nílùú Ìbàdàn, mùsùlùmí òdodo ni. Mo sì ní àwọn èèyàn jàǹkànjàǹkàn, àwọn àfáà lóríṣiríṣi tó jẹ́ pé mùsùlùmí òdodo ni wọ́n. Mo ní àwọn èèyàn lóríṣiríṣi tó jẹ́ ọ̀rẹ́ tó jẹ́ mùsùlùmí òdodo ni wọ́n. Tẹ́ ẹ bá lọ sí social media, ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ ń sọ pé ojú ń ti àwọn gan pé àwọn kan jẹ́ mùsùlùmí ní tí ò yẹ kó ṣẹlẹ̀. Kò yẹ ká bára wa jà lórí ẹ̀sìn lórílẹ̀‐èdè yìí. Bí Talolohun àbẹ́nìkan bá sun Kùránì àbó bá sọ̀rọ̀ sí lágbájá tàmẹ̀dò, ẹ jẹ́ á mọ̀ pé Olódùmarè ni ẹ jẹ́ á fi ìdájọ́ lẹ̀ fún. Olódùmarè ni ó sọ pé yóò tọ́ àbí ò tọ́, kì í ṣàwa. Ìyá Talolohun tún ti bẹ̀yìn o, ó tún ba rúbúrúbú. Ìyá Talolohun níbi tó kéwú dé, òun ló tún kọ́ bàbá Talolohun ní kéwú. Ilé kéwú ni wọ́n ti pàdé tí wọ́n ti fẹ́ra wọn. Ẹ dákun, ṣé irú ọmọ ẹni báyìí ló yẹ kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀? Irú bí Talolohun ṣe yapa bó ṣe yà lọ, bí Elédùmarè bá sọ pé yóò tún padà wá, ṣé ẹ mọ̀ pé kì í ṣẹ̀yìn ìwà yín ni ó jẹ́ kó padà wá.
tẹ́ ẹ bá ṣe sí ni. Àmọ́ òun faramọ́ pé ẹ̀sìn àbáláyé yìí lòun fẹ́ ṣe. Ẹ fi sílẹ̀, ẹjọ́ ṣẹ̀sìn tó bá ṣe, àti fún oníkálukú lórí ọ̀fẹ́ láti yàn. Ẹ dákun ẹ̀yin bàbá mi, ẹ̀yin àfáà lọ́rin lóríṣiríṣi, ẹ má jà mọ́ bára wa jà. Ẹ má jẹ́ kí ọ̀rọ̀ ẹ̀sìn mẹ̀sìn, ẹ má jẹ́ kó fa ìjà àti ìkùnsínú lórílẹ̀‐èdè Nàìjíríà, pàápàá jùlọ nílẹ̀ Yorùbá kò tó òjíire. Ní tí ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ó ju ká mọ́ bára wa jà lórí ọ̀rọ̀ ẹ̀sìn lọ. Ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀, ọ̀rọ̀ ajé wa gan, gbogbo ẹ̀ tó ń ṣẹlẹ̀ yìí, bíi pé ọ̀tá tún fẹ́ fi eléyìí ó tún fẹ́ fi dá nǹkan lẹ̀ ni. Nígbà tá à ń pariwo kidnappers, tá à ń pariwo oríṣiríṣi bẹ́ẹ̀ lọ, àwọn tó yẹ ká fèsì nu àti bọ́rọ̀ ajé wa ó sì dá lórílẹ̀‐èdè Nàìjíríà, àtún wá ń fi ọ̀rọ̀ ẹ̀sìn mẹ̀sìn, àtún fi ń bára wa jà, àfi ń bára wa bínú, àtún ń tira wa mọ́lé, àtún lọ ń jura wa sẹ́wọ̀n lóríṣiríṣi, à ń ka oríṣiríṣi ẹ̀sùn, à ń kà síra wa lẹ́sẹ̀. Ẹ dákun, kò yẹ kó rí bẹ́ẹ̀, kò yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ jẹ́ á fi ìdájọ́ lẹ̀ f'Olódùmarè. Ẹ má jà mọ́ búra wa ṣàkàṣàkà ní social media. Kò sọ́mọdé nínú wa, kò sọ́mọdé nínú wa o. Gbogbo wa Ọlọ́run kan la sì ń sìn, àtàwọn ẹlẹ́sìn àbáláyé. Gbogbo táwọn ẹlẹ́sìn àbáláyé sì ń ṣe iná lọ́pọ̀lọpọ̀ Mùsùlùmí ń ṣe, kódà ọ̀pọ̀lọpọ̀ onígbàgbọ́ gan ń ṣe. Wọ́n ń ṣe. Ẹ dákun ẹ̀sìn àbáláyé yìí, ẹ̀sìn tó ti wà tipẹ́tipẹ́ ni. Ìgbà tí wọ́n sì ti mẹ́sìn wá, ẹ́mbásì tún gbà náà, ó gbà náà ni. Ó gbà fún ara rẹ̀. Ó yàn pé n tí mo fẹ́ ṣe nìyí, ẹ̀sìn tí mo lè ṣe tó lè gbé mi dọ́run, òun lélẹ́yìí mo fẹ́ ṣe. Nígbà tí MKO Abiola tá gbọ́ kó da Bíbélì sínú omi nígbà náà lọ́hùn, ṣé ẹ gbàgbé? Kò sí ní tó tẹ̀yìn ẹ̀ jáde o, ṣùgbọ́n ìdájọ́ ń bẹ lọ́wọ́ Ọlọ́run. Bó bá tọrọ ìdáríjìn, bí ò tọrọ ìdáríjìn, òun ó kú Elédùmarè. Ẹ̀yin Mùsùlùmí tẹ́ wà ní orí ọ̀rọ̀ kéèsì Talolohun, ẹ̀yin àfáà lọ́rin, a mọ̀ pé ìlú tó jìnnà sí rọ́, tó súnmọ́ àlùjánnà náà ń pè lọ́rin. Elédùmarè ò sì ní bà lọ́rin jẹ́ láṣẹ Èdùmarè. Elédùmarè ò ní bà ayé yín jẹ́ tọmọtọmọ táyà láṣẹ Èdùmarè. Gbogbo ẹ̀yin àfáà, wọn ò ní dákọ̀ àfáà kankan báyìí torí mo sì ń padà bọ̀. Wọ́n wá sọ nǹkan míì lóríṣiríṣi. Wọn bóyá gbà náà wọ́n láǹfààní láti máa dákọ̀. Wọn ò ní dákọ̀ ẹnikẹ́ni báyìí, ṣùgbọ́n èmi àdìtú ọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ, mo ń fi àsìkò yìí sọ fún ẹ̀yin bàbá mi lóríṣiríṣi, ẹ̀yin àfáà tẹ́ wà nílùú Ìlọrin pé ẹ̀sìn Mùsùlùmí kìí ṣẹ̀sìn jàgídíjàgan. Ẹ dákun, ẹ má jà fi ọ̀rọ̀ ẹ̀sìn mẹ̀sìn, ẹ má jà fi ba nǹkan jẹ́ jù lórílẹ̀‐èdè Nàìjíríà tá a wà yìí, torí ní tá a máa rán nu báyìí, ní mójútó ohun tó yẹ á mójútó. Ẹ wo tìyá Talolohun, ó ba rúburúbu, ó sunkún, wọ́n tún gbòmìjé lójú ìyá pẹ̀lú ewu lórí. Talolohun yóò sì ní bàbá mọ́. Wọ́n ní bàbá ẹ̀ ti kú ní ọdún 3 sẹ́yìn. Ẹ̀gbọ́n ẹ̀ náà jáde, òun náà sọ̀rọ̀. Wọn ò gbéraga, wọn ò sakọ. Wọ́n ń bẹ̀bẹ̀ ni pé ẹ dákun, ẹ bá ń tú ọmọ mi lẹ̀, ẹ dákun, ẹ bá ń tú ọmọ mi lẹ̀. Ta nínú ẹ̀ ó dùn kí irú nǹkan báyìí máa ṣẹlẹ̀ sọ́mọ ẹ̀ lójú ayé ẹ̀. Ẹ dákun, ẹ̀yin àfáà lọ́rin tẹ́ wà lórí ọ̀rọ̀ kéèsì Talolohun, ẹ̀yin ọlọ́pàá agbófinró tẹ́ wà lórí ọ̀rọ̀ kéèsì Talolohun, ẹ já wò pé ọ̀rọ̀ social media kò sí tẹ́lẹ̀nu ò lè fẹ́nu sọ. Wọ́n ti sọ ọ̀rọ̀ social media di ká máa bú ni ṣàkàṣàkà, ká máa sọ̀rọ̀ síra ẹni. Lágbájá ti sọ̀rọ̀ sí mi, ó ti sọ ti ẹ̀ point 1, wọ́n sọ tèmi náà. Ẹni tó bá wọ ẹlẹ́nu ló lè fẹ́nu sọ. Ẹ dákun, mo fi Elédùmarè bẹ̀yín, mo fi Ànábì Muhammad sallallahu alaihi wasallam, mo fi bẹ̀yín. Ẹ dákun, ẹ wá nǹkan ṣe sọ̀rọ̀ yìí. Ẹ jẹ́ ó lọ, ẹ yanjú ẹ̀ nítòbí ìnùbí, ẹ fi ìdájọ́ lẹ̀ sọ́wọ́ Elédùmarè. Ẹ wá jẹ́ kó nǹkan jáde kó ronú pé tí mo fẹ́ ṣe ni ọ̀nà tó bá lọ, kò sí jà ń bẹ́ẹ̀, kò dìjà ẹnìkan ò jẹ́ nìkan lọ́wọ́. Kò wá bá yín bí tẹ́ ẹ ti ń ṣe wáàsí kó mọ́ òkúta kó máa lẹ̀ mọ́ yín. Kò wá bá yín bí tẹ́ ẹ ti ń rọ́ wáàsí kó sọ pé ẹ ní rọ́ wáàsí lónìí o, ó yá ẹ kẹ́rù yín ẹ máa lọ. Kò tó bẹ́ẹ̀. Tó bá wo oníkálukú ló lè ṣe ni. A rí pé ìgbà tẹ́nìkan sun Kùránì tó sun Bíbélì tó sun gbogbo ẹ̀, kò sí nǹkan tó tẹ̀yìn ẹ̀ jáde. Wọ́n kọ àwọn ìwé yìí ni ọkàn wa nígbàgbọ́ wa wà. Ẹni tí ó bá dọ̀rùn, ẹni tí ó bá délé, ẹ jẹ́ ń sọ fún yín, iṣẹ́ ọwọ́ oníkálukú ni ó dò oníkálukú lẹ́jọ́. Ẹ̀san ń bẹ, ẹ̀san ò sì gbóògùn. Gbogbo tí kò wá bá ṣe nílé ayé á jèrè ẹ̀. Ẹlòmíì tí Elédùmarè bá fẹ́ ṣàánú ẹ̀, yóò jẹ́ kó gangan jìyà nílé ayé kó tó kú, ó jìyà sí ọwọ́ ẹ̀ nù.
àmọ́ ẹni tó bá jẹ́ pé kò ṣàánú yóò jìyà náà, yóò tún jẹ́ lọ́run, ọmọ rẹ̀ ó tún wá jẹ́ ń bẹ̀, ọmọ rẹ̀ ó tún débà, yóò tún jẹ́. Elédùmarè ní jẹ́ kí ọkàn gùn sọ́dọ̀ wa láṣẹ Èdùmarè. Ẹ̀yin onígbàgbọ́, ẹ dákun, ẹ jẹ́ á múra, ẹ jẹ́ á múra. Ṣé ẹ mọ̀ pé à ń pariwo pé dídé Jésù Kristi ti sún métílé? Ọ̀pọ̀lọpọ̀ ń pariwo pé Jésù tí wọ́n sọ pé yóò dé tí ò dé mọ́. Ẹ má jẹ́ kí eléyìí kó rẹ̀wẹ̀sì bá wa lọ́kàn. Jésù dé, Jésù ò dé. Ṣé ẹ mọ̀ pé bóníkálukú bá ti mí kanlẹ̀ tó ti ṣe tó ti kú, ẹni bá ti kú ó ti tán. Jésù ẹ ti dé nù. Ó dàbí Jésù ò bá dé, ẹni bá fò sánlẹ̀ tó bá kú, àbẹ́ni bá kú ńkọ́ tásìkò ẹ bá tó, ẹ dákun, ṣé Jésù rẹ̀ ò dé nù? Kí ló tún kù tó fẹ́ ṣe nílé ayé? Kò sí mọ́. Ẹ jẹ́ á máa ṣe iṣẹ́ wa, ká máa ṣe gbogbo ohun tá a bá ṣe bíi pé Jésù ó dé lónìí, yóò dé lálẹ́ yìí, tàbí yóò dé nígbàkúgbà, tàbí ikú gan lè pojú wa dé ní ìgbàkúgbà. A wà fèsì ẹ̀, yóò wá kù iṣẹ́ ọwọ́ wa tá lọ mọ jíyìn rẹ̀ ní ìjọba ọ̀run. Ẹ̀yin onígbàgbọ́, ẹ múra, Olódùmarè ó ràn yín lọ́wọ́. Gbogbo ẹ̀yin pásítọ̀ tó jẹ́ pé bóyá àjọ yín ò kún ni, bóyá bẹ́ẹ̀ ṣe ń ṣe ẹ̀ ń fòótọ́ ọnú ṣe, àmọ́ ẹ̀yin náà ti wá ń ráwọn ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ Ọlọ́run tí ti ń ra mọ́tò bọ̀gìnì, wọ́n ti ń kọ́lé ńláńlá, ọ̀pọ̀lọpọ̀ èrò ti ń yà wọnú ìjọ wọn. Ẹ dákun, ẹ mọ̀ tí wọ́n ṣe o. Ẹ̀yin ẹ múra, iṣẹ́ tó Olódùmarè gbélé yín lọ́wọ́, ẹ má yẹsẹ̀ ńbẹ̀. Ẹ dákun, ẹ mọ̀ ṣé bó Olódùmarè sì rán yín. Ẹnìkan ló sọ pé ṣé bá a ṣe ń ṣe nígbà náà lélẹ́yìí. Ọlọ́run 1930 ó sì wà báyìí, ó sì wà lásìkò tá à ń sọ yìí. Ọlọ́run ìgbà náà ni Ọlọ́run sìn. Ọlọ́run ò sì yí padà. Àwa ọmọ ìdádámọ̀ là ń yí padà. Iṣẹ́ ọwọ́ wa ní ń yí padà. Ẹ̀yin wòlíì òdodo, ẹ̀yin tọ́lọ́run pè ní tòótọ́, ẹ dákun, ẹ má fi nǹkan míì kún Ọlọ́run. Èèyàn ò lè sin Ọlọ́run kó tún sin mámọ́nì, kò ṣeé ṣe láyéláyé fáàbàdà. Èèyàn ò lè sin Ọlọ́run méjì pọ̀. A lè forí balẹ̀ fún Ọlọ́run ká tún forí balẹ̀ fún nǹkan míì. Kí Elédùmarè ó sì gbọ́ lẹ́yìn. Ṣé ẹ mọ̀ pé Ọlọ́run owú lọ́lọ́run tá à ń sìn? Ọlọ́run tó ń bẹ ẹ̀ṣẹ̀ bàbá wò lára ọmọ. Elédùmarè yóò máa tọ́ ìṣiṣẹ́ wa. Tó ẹ̀yin ẹlẹ́sìn àbáláyé, mo kí yín o, mo sì bá yín o. Bẹ́ẹ̀ bá ṣe ń lù yọ̀ mọ́ ọdún, Olódùmarè ò ní padà lẹ́yìn yín. Ẹ̀yin onífá lóríṣiríṣi, gbogbo yín mo kí yín. Ọ̀pọ̀lọpọ̀ àrí babaláwo míì gan tó jẹ́ pé yóò rọrùn wọ̀ dáadáa níbi iṣẹ́ ọwọ́ rẹ̀ bá ti mọ́. Kì í ṣe gbogbo babaláwo ní ṣoògùn kà. Ọ̀pọ̀lọpọ̀ ti fojú wò pé bẹ́ẹ̀ ni báyìí bá ń ṣe báyìí, bóyá pàápàá jùlọ àwọn onífá, mo kí wọn dáadáa. Mo kí wọn dáadáa. Lọ́yọ̀ọ́ Aláàfin, mo kí gbogbo yín. Elédùmarè ó máa wà pẹ̀lú yín, yóò máa fún yín ṣe ní káàkiri jákèjádò gbogbo àgbáyé. Mo kí yín o. Ifákọ́ládé Ẹlẹ́mọ̀ṣọ́ Awo nílùú Ọ̀yọ́, mo kí yín dáadáa. Elédùmarè ó máa fún yín ṣe. Àwọn eléyìí, àwọn tó jẹ́ pé bí Ọlọ́run Olódùmarè bá sọ pásìkò tó báyìí, ọ̀run ni tààràtà, ọ̀run dáadáa ni. Mo lè fọwọ́ ẹ̀ sọ̀yà. Òótọ́ Ọlọ́run ló ní gbogbo dédé lọ́wọ́. Ọlọ́run ló mọ̀ tẹ́dá ó mọ̀. Àmọ́ ìwọ̀nba ìwà tí mo rí lọ́wọ́ irú àwọn eléyìí, mo mọ̀ pé èèyàn tán, èèyàn sì kù. Elédùmarè ó máa fún yín ṣe láṣẹ Èdùmarè. Ẹ̀yin ẹlẹ́sìn àbáláyé, ẹ dákun, ẹ fọ̀rọ̀ yìí ṣe sùúrù, ẹ ṣe pẹ̀lẹ́. Ẹ̀sìn àbáláyé ẹ̀sìn aláàánú ni. Ẹ̀sìn tí wọ́n ń ṣàánú ni. Ẹ má jẹ́ kọ́rọ̀ Talolohun, ẹ má jẹ́ ó dá nǹkan míì lẹ̀. Bí Talolohun bá ti jáde, torí ń tèmi rò lórí ọ̀rọ̀ Talolohun gangan, ẹ dákun, ẹ jẹ́ n sọ fún yín, ẹ̀yin tẹ́ ń gbọ́ mi. Elédùmarè ló fi Talolohun pamọ́, kì í ṣàwọn àfáà. Elédùmarè kan fa àwọn àfáà ṣe sábàbí ni. Àwọn àfáà lọrin, Elédùmarè wọ́n ṣe sábàbí. Oore ni wọ́n ṣe fún Talolohun tí wọ́n fi pamọ́. Ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ ni. Bí Elédùmarè bá sí kó wa lójúbà bá rí tó fẹ́ ṣẹlẹ̀ sí Talolohun tí wọ́n fi lọ gbé, kódà a máa bá dúpẹ́ lọ́wọ́ Olódùmarè. Òun gan ó máa dúpẹ́ lọ́wọ́ Olódùmarè ni. Ìgbà tí àsìkò tí wọ́n lọ gbé, àsìkò tí nǹkan burúkú fẹ́ ṣẹlẹ̀ sí Talolohun ni. Kò sì ní ṣẹlẹ̀ lọ́lá ìyá tó bí lọ́mọ, lọ́lá bóun gan ṣe ní inú kan. Àwọn àfáà tí wọ́n gbé Talolohun yẹ̀ mọ́ jẹ́ sọ fún yín. Talolohun gan àti wọ́n sì ń bọ̀ wá close dáadáa. Ó lè mọ́ jẹ́sìn kan náà ni wọ́n mọ̀ ṣe o, àmọ́ wọ́n ń bọ̀ wá rẹ́. Ó ń bọ̀ wá mú wọn bí ẹ̀gbọ́n, ó ń bọ̀ wá mú wọn bí bàbá. Àwọn náà ó sì mú Talolohun bí ọmọ.
Fún ìdí èyí, gbogbo àwa sọ̀rọ̀sọ̀rọ̀ tá à ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Talolohun, ẹ dákun ẹ jẹ́ á sọ̀rọ̀ sọ. Ẹ má bínú ẹ̀yin ìyá mi lóríṣiríṣi, ara ajé ara abiyamọ ní ń ká ọ̀pọ̀lọpọ̀. Ìyá mi Yorùbáwùyí, mo kí yín o, Elédùmarè ó túbọ̀ mọ́ fún yín ṣe, abiyamọ nìyá náà Yorùbáwùyí. Ẹ jẹ́ á rò dáadáa, ẹ jẹ́ á tún rò lọ́nà míì pé Talolohun níbi tó wà Elédùmarè fi pamọ́ ni, yóò jáde láìpẹ́ láṣẹ Èdùmàrè. Ẹ̀yin àfáà ẹ dákun ẹ bá wa tú Talolohun lẹ̀. Ẹ̀yin ọlọ́pàá ẹ dákun ẹ fi ìyè dénú. Ẹ já wò pé kò sẹ́ni tí wọn ò lè sọ̀rọ̀ sí, kò sẹ́ni tí wọn ò lè sọ̀rọ̀ sí, kò sẹ́ni tí ò lè sọ̀rọ̀ sí yàn. Àti fún oníkálukú lórí ọ̀fẹ́ náà, ní tó bá wẹ lẹ́nu ló lè fẹnu ẹ̀ sọ. Ṣé wọn ò sọ̀rọ̀ sí ààrẹ orílẹ̀-èdè ni? Pírẹ́sídẹ́ǹtì wọ́n ń sọ̀rọ̀ sí, pírẹ́sídẹ́ǹtì ó sì gbọ́n tínú. Wọ́n ń sọ̀rọ̀ sí ọ̀gá ilé iṣẹ́, yóò gbọ́n tínú ní bó bá gbọ́. Wọ́n ń sọ̀rọ̀ sọ́pọ̀lọpọ̀ tó jẹ́ pé wọ́n ní ìfọ̀n, tó jẹ́ pé bí wọ́n bá sì ti gbọ́ wọ́n gbọ́dọ̀ gbọ́n tínú ni. Kò sẹ́ni tí wọ́n ì bú ní social media. Ẹ dákun ẹ já fi ọ̀rọ̀ Talolohun yìí ẹ já fi ṣàfihàn tí eégún fi sọ, ẹ já kúrò lórí ẹ̀ka fèsì nǹkan míì lórílẹ̀-èdè Nàìjíríà. Nàìjíríà ò ní dàrú, ìlú Nàìjíríà ò ní bàjẹ́ o. Nàìjíríà dá o, èmi máa ń sọ Nàìjíríà dá. Ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè tí mo ti lọ fúnra ara mi ni, kò sẹ́ni tó sọ fún mi, fúnra mi mo sọ lẹ́nu ara mi jáde pé Nàìjíríà mọ̀ dá o, Elédùmarè mọ̀ dá wa pé lórílẹ̀-èdè Nàìjíríà o. Àmọ́ àwọn olórí wa ó kù sí wọn lọ́wọ́, ó kù sí wọn lọ́wọ́. Ẹni tó lódùmarè bá sì ti gbé agbára fún àti àṣẹ fún pé máa darí àwọn ènìyàn rẹ̀, tó bá ṣe níṣe tí ò dáa, ó kù wọ́n, ó kù Ọlọ́run ọba, ó kù wọ́n, ó kù Ọlọ́run ọba. A sì dúpẹ́ pé àwa Yorùbá la sì wà ń bẹ̀ báyìí. Àsìkò yìí náà ni bàbá wa President Bọ́lá Ahmed Tinubu làwọn náà lè ṣe dáadáa fún wa nílẹ̀ Yorùbá. Àsìkò yìí ni wọ́n lè ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ olóyè Sunday Igboho tí wọ́n ó sì gba yìí náà títí ayérayé. Àsìkò yìí ni àwa ọmọ Yorùbá lè kọ́wọ́ ti bàbá yìí lẹ́yìn tí ó sì ṣe ìjọba rẹ̀ dáadáa, tó lẹ́nìkan igi kan yìí dágbó ṣe. Ìgbà ìkẹ́ni fọwọ́ tilétilé fi ró kẹ́kẹ́. Gbogbo wa ẹ dákun ẹ já mọ́ fàdúrà ran pírẹ́sídẹ́ǹtì lọ́wọ́ ní ààrẹ orílẹ̀-èdè. Ọ̀rọ̀ pé wọ́n fọ́ọ̀jì rìsọ́ọ̀tì, wọn fọ́ọ̀jì rìsọ́ọ̀tì. Nínú ìwádìí oríṣiríṣi nǹkan ló lè jáde ní social media. Èmi ò rò pé bàbá yìí fọ́ọ̀jì rìsọ́ọ̀tì, bàbá fàgbàlagbà ara kàwé ni. Ṣé ẹ sì mọ̀ pé ní ilẹ̀ Yorùbá lórílẹ̀-èdè Nàìjíríà bá bá fẹ́ wọṣẹ́ kan, bá fẹ́ lọ school kan tí wọ́n bá sọ pé iye èjì báyìí ni wọ́n rí, ẹ dákun gbogbo kò sẹ́ni tí ò gbọ́gbọ́n kan fẹ́ràn sẹ́nu kan wà tí ọ̀pọ̀lọpọ̀ ń ṣerú ẹ̀, pàápàá ọmọléèwé tí èjì bá ti pọ̀ jù ó fẹ́ lọ sáàfù oríṣiríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀, wọ́n máa ń reduce èjì náà ni. Ṣùgbọ́n oníkálukú ni ó mọ̀ ìgbà tí wọ́n bí òun, ìgbà tó òun ṣe birthday, ó common dáadáa gbogbo wa. Mo dé náà o, mo rí gbogbo yín náà. Ẹ dákun ẹ gbọ̀rọ̀ mi yẹ̀ wò. Ẹ má jẹ́ kí ẹ̀sìn ẹ má jẹ́ ó dìjà lẹ̀ nílẹ̀ Yorùbá. Ẹ já dojúkọ tó yẹ ká dojúkọ, ká sì gbàdúrà sí Elédùmarè, ká fohùn ṣọ̀kan, kó ní fá pe Olódùmarè. Kí ẹlẹ́sìn Christiani pe Olódùmarè, kí ẹlẹ́sìn Abalaye náà, ẹlẹ́sìn Musulumi kí wọ́n sì pe Olódùmarè, kí Olódùmarè dá gbogbo wa lóhùn. Bí ìyapa bá wà ṣe mọ̀ pé Olódùmarè ò lè dáhùn, ṣùgbọ́n bí a bá wà ní ṣọ̀kan Elédùmarè ó dá wa lóhùn. Ẹ má sì gbàgbé pé orílẹ̀-èdè tí ń dàrú ó bẹ̀rẹ̀ láti ìdílé ẹnìkọ̀ọ̀kan. Elédùmarè ó máa ṣọ́ wa, yóò máa wà pẹ̀lú wa, àní ṣìṣe, àní ṣìṣọ, àní ṣìjẹ, àní ṣìlẹ̀tẹ̀. Lọ́dẹ̀tẹ̀ tí ń gbọ́ mi yìí, ẹ̀ní rùkú ọmọ wọlé, ẹ̀ní rùkú ọmọ jáde láṣẹ Èdùmàrè. Wọn ò ní fọmọ yín tí ń bẹ lókèèrè, wọn ò ní fi tẹ́lẹ̀ ọkọ̀ wálé. Elédùmarè ó máa gbà fún gbogbo wa. Bàbá tí ń lù ní ọmọ ọdún, bàbá tí ń pè Olódùmarè ni ó sì máa dá wa lóhùn. Mo kí yín gbogbo ẹ̀yin onígbàgbọ́ òdodo, ẹ̀yin Mùsùlùmí òdodo, mo kí yín. Ẹ̀yin ẹlẹ́sìn Àbáláyé, mo kí gbogbo yín. Ẹ já fìmọ̀ ṣọ̀kan lórílẹ̀-èdè Nàìjíríà, ẹ dákun. Ọmọ Yorùbá jọ ni gbogbo wa, ẹ̀yà kan ni gbogbo wa, Ọlọ́run kan ni gbogbo wa ń pè. Èmi àdìtú ẹ dákun ẹ follow page wa, ẹ sì lọ subscribe sí YouTube channel wa Àdìtú Ọ̀rọ̀ TV. Mo kí yín, mo tún ń padà bọ̀. Èmi ni wọ́n mọ̀ wá, ẹ̀yin náà ni wọ́n sì mọ̀ bá láṣẹ Èdùmàrè. Wọn ní fẹ́nikẹ́ni ṣàwátì, wọn ní gbé wa gbè bí iṣu. Ẹ ṣé, ó dìgbà kan náà.